Lábala ẹ̀kọ́ ẹ̀sìn nígbà tí mo wà ní kékeré mo jẹ́ tó ṣe pé mo nífẹ̀ẹ́ ká gbá bọ́ọ̀lù púpọ̀. Ọmọ gbá bọ́ọ̀lù. Àwọn gbá bọ́ọ̀lù. Mo mọ lé mú mo sì lè strike dáadáa. Striker lè mọ gbá. Mo strike tí bá múlé ogun tí bá strike ọ̀ràn. So tẹ́ bá múlé náà wọ́n ní score bẹ́ẹ̀ bá tún strike lẹ́yìn náà lẹ́mọ̀ góòlù. Ó dàgbà tá wà ní Mamlaka mo tún dilé mú èmi àti Professor Alaro àwọn àjọ wa wà àwọn fẹ́ score ara gbogbo àlọ́ ní score lọ́wọ́ mi bẹ̀tì kìí sẹ́yìn. Ní Professor Abdulrazak Abdulrahman Alaro kan náà. Professor Abdulrazak Alaro nígbà tá wà ní Mamlaka. So mo fẹ́ràn bọ́ọ̀lù gan. So àwọn tájọ́ àjọ jẹ́ ẹgbẹ́ wọn ti lọ lé kéwú ìwà rẹ̀ ní tí mo fojú jọ mọ́ níbi tá ti máa ń gbá bọ́ọ̀lù máa wí ó níbi náà lọ lé kéwú jáde mo sá ti lọ rẹ̀ bàbá mi náà fẹ́ lọ lé kéwú tó bá ti fẹ́ ṣe lọ sí. So nígbà tí pé bíi second to the last child ni mo jẹ́ so ayọ̀ díẹ̀díẹ̀ ó fẹ́ wà. Táwọn bàbá gbà fún yín gbà náà. Ayọ̀ díẹ̀díẹ̀ pọ̀ so ìwọ́n máa ń ṣe mẹ́rẹ́jẹ́rẹ́jẹ́ wọn ní fẹ́ kí n tí bá ti ní ṣe ni wọ́n máa ń fẹ́ kí n ṣe. So jẹ́ kí n pẹ́ kí n tó bẹ̀rẹ̀ lé kéwú. So ìgbà tí mo á bẹ̀rẹ̀ lé kéwú àwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ ṣáájú mi níjọ́ tí mo wọlé kéwú làwọn fẹ́ bẹ̀rẹ̀ wọ́n fẹ́ bọ́ sínú Suratul Baqara wọ́n ti parí júzù àmà èmi sì fẹ́ bẹ̀rẹ̀ alif táìmù yẹn àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kò tó nǹkan ìjọba wà mọ̀tọ́rọ̀ láti jẹ́ pé àwọn kan máa lọ ní àárọ̀ àwọn kan máa lọ ní ọ̀sán àwọn ọlọ́sàn yẹn á bẹ̀rẹ̀ láago 12:00 ààbọ̀ á parí ní aago 5:00 ààbọ̀ tó mo ṣe adélé pé ẹ̀yin ti dé Kùránì èmi sẹ́ bẹ̀rẹ̀ alifu so ogun wa dé tó wá ṣẹlẹ̀ ni pé àwọn ń lọ lé kí ó lẹ́ẹ̀kan lójúmọ́ ẹ̀ẹ̀mejì lèmi ọ̀lọ́ àárọ̀ máa lọ jí bàfà lé máa fọṣọ máa fabọ́ máa ṣe gbogbo ní tí wọ́n bá fẹ́ wọ́n wá gbà kí ó dáadáa wọ́n ti ń bọ̀ nírọ̀lẹ́ kí n padà lé ní lọlé nítorí ọjọ́ ní madrasa so bàtà fi rí bí bàtí wọ́n fi dé Suratul Nisa'i mo ti dé Suratul Baqara so àfọwọ́ assistant tí wọ́n máa ń lò ní pé bàbá ṣe dàgbà jura wa lọ́nbí ẹ̀kọ́ la ṣe máa ń gbà kí ó fún ara wa àfáà mi tí wọ́n máa ń gbà kí ó fún mi mo tún wá ń wí ṣáájú rẹ̀ bá a fa ṣe jàmí pọ̀ mọ́ àwọn tó ti kọ́kọ́ wà wájú nù.